ìdí tí wọn kì í fi ń sun àgbàdo ní ìlú Òde Rẹ́mọ. èèyàn lè ṣe o ṣùgbọ́n pé kó gbé sójú títì kó máa sún kò gbọ́dọ̀ sùn. bí àwa tó dáyé ìrókò kan wà sọ pé ìrókò yẹn ń kọ́ ó gba ẹbọdè. ìlú tó wà ní Òde Rẹ́mọ ń bí 5 ni Òde Rẹ́mọ ló jẹ́ olórí o. Ìráyè ó wà, Ògúnmògbò ó wà. Ògúnmògbò yẹn wọn kì í jẹ ẹ̀pà ńbẹ̀, wọn ò dẹ̀ kì í gbìn. Ibi tí èmi gbé ń sọ̀rọ̀ tí mo wà yìí, téèyàn bá ní kò rí bẹ́ẹ̀ máa fún ní ilẹ̀ bíi kó wá gbé ẹ̀pà sí, òun kọ́ ló máa wú ẹ̀pà yẹn. Ifá jẹ́ nǹkan pàtàkì, àtórí ọmọ tó sunwọ̀n ṣe ni, kò sí ìlú tífà ò sí. Ó wà Mẹ́kà ní Saudi Arabia, ó wà ń bẹ̀. Ó wà ní Jerusalem, Fatia inú Ifá ni, Fatima inú Ifá ni. Bóyá ló mọ̀ pé wọn kì í sun àgbàdo tà nílùú kan tí à ń pè ní Òde Rẹ́mọ ní ìjọba ìbílẹ̀ Rẹ́mọ North. Àgbàdo tí wọ́n máa ń rí lẹ́gbẹ̀ẹ́ títì tó máa ń sọ pé ẹ bó tiẹ̀ jẹ́ méjì kí n sáré mú jẹ yẹn ó possible ń bì. Kí wá nìdí? Ẹ káàbọ̀, bàbá wa kan ni a wà pẹ̀lú wọn tí wọ́n fẹ́ là wá lóye lórí ọ̀rọ̀ yìí, ìdí tí wọn kì í sun àgbàdo tà ní Òde Rẹ́mọ. Orúkọ mi ni Olóyè Ifáyẹmí Awóbọ́lá Àràbà, ìlú Òde Rẹ́mọ, Ògúnmògbò Ẹ̀pọ̀ṣọ̀. Mo jẹ́ ọmọ bíbí ìlú Òde Rẹ́mọ, ọmọ Ògúnmògbò, ọmọ Ẹ̀pọ̀ṣọ̀ ni mí. Ìdí tí wọn kì í fi ń sun àgbàdo ní ìlú Òde Rẹ́mọ nísìnyí, kí àwa tó dáyé ìrókò kan wà ní ọjà ní Òde Rẹ́mọ, ní ẹ̀yìn Ilédì Òde Rẹ́mọ. Ìrókò ńlá ni, gbogbo àwọn ìlú ńláńlá ló wá ń lo ìrókò yẹn. Nígbà tó pẹ́, nígbà ayé ọba wa Fúnṣọ́ Adéolú Eléyìmí Ṣátàlóyè kejì, kọ́lọ́n kó foríjì wọn, ni wọ́n wá ní wọ́n sọ pé ìrókò yẹn ń kọ́ ó gba ẹbọdè, pé wọ́n lọ pe àwọn babaláwo, ẹ jẹ́ ká lọ dáfá o, pé ìrókò yẹn wọ́n ní kán bẹ àwa dáfá yẹn níjọ́ náà lọ́hùn. Ifá tí a dá níjọ́ náà lọ́hùn ni à ń pè ní Ọ̀ràngún méjì. Nígbà tí a dá Ifá yẹn, wọ́n ní ìrókò yìí lóòótọ́ ni o, ṣùgbọ́n tó bá máa bẹ wọ́n máa ṣe ètùtù púpọ̀. Láfítà tó bá ṣe ètùtù púpọ̀, orò á wá ké ní ojoojúmọ́ fún ọjọ́ 9 lálẹ́. Láfítà tí orò bá dẹ̀ ti ké, tó bá bẹ́ ìrókò yẹn, kẹ́nikẹ́ni má sun àgbàdo ní ìlú Òde Rẹ́mọ. Torí tí wọ́n bá sun àgbàdo ní ìlú Òde Rẹ́mọ, kí ègbóná má bàa jà wọ́n. Ìdí tí wọ́n fi ń sun àgbàdo ń sìn yín ní ìlú Òde Rẹ́mọ nìyẹn. Ìyẹn ni pé ká nípẹ́ nìkan wá sínú ìlú ń sìn, ó kàn wá wò pé kò síṣẹ́ tó ń fẹ́ ṣe, iṣẹ́ àgbàdo dẹ̀ rọrùn, kò lè sún tà lẹ́gbẹ̀ẹ́ títì báyìí. Kò lè sún o, wọ́n á sọ fún pé tó bá fẹ́ ṣe àgbàdo kó sè, èèyàn lè ṣe o, ṣùgbọ́n pé kó gbé sójú títì kó máa sún kò gbọ́dọ̀ sún. Lẹ́yìn tá a dẹ̀ ti bẹ́ ìrókò yẹn, ẹ̀yin ẹ lọ́ba yìí jẹ́ gbogbo nǹkan rere ó ń wọ ìlú yìí. Ẹ̀yin ẹ la ní ààfin. Ìlú tá a wà yìí Ògúnmògbò ni. Ìlú tó wà ní Òde Rẹ́mọ ń bí 5 ni Òde Rẹ́mọ ló jẹ́ olórí o. Ìráyè ó wà, Ògúnmògbò ó wà, Ẹ̀pọ̀ṣọ̀ ó wà, Àrè ó wà. Ṣùgbọ́n ibi tá Ògúnmògbò yẹn wọn kì í jẹ ẹ̀pà ńbẹ̀, wọn ò dẹ̀ kì í gbìn. Ibi tí èmi gbé ń sọ̀rọ̀ tí mo wà yìí, téèyàn bá ní kò rí bẹ́ẹ̀ máa fún ní ilẹ̀ bíi kó wá gbé ẹ̀pà sí, òun kọ́ ló máa wú ẹ̀pà yẹn. Bẹ́ẹ̀ ni o, títí àfi ń jẹ ẹ̀pà tí wọn kì í fi ń gbìn ńbẹ̀ o. Òòṣà kan wà ńbẹ̀, à ń pe òòṣà yẹn ní Awùnrìn. Wọ́n á ní Awùnrìn kò jẹ̀pà, ìdí tí wọ́n fi ń gbìn nìyẹn o. Téèyàn bá gbìn, òun kọ́ ló máa wú, kí wọ́n máa ṣògùn síbẹ̀ fún o. Lẹ́yìn tèmi débi tí mò ń gbé yìí, Ìgbò kan wá gbìn ẹ̀pà, Òòṣà kò mú ní má gbìn ẹ̀pà sí o. Ó ní bàbá, ó ní ẹ̀pà òun láìkẹ́,
mo ní má gbé ẹ̀ pa ó ṣá gbé ẹ̀ pa nígbà tó di kẹ́pà máa so àárẹ̀ gbé wọ́n gbé lọ́lé ó kú nígbà tó kú ikún wa ìyá sádùúgbò ikú tó máa ń jẹ̀pà àṣẹ ẹ̀pà yẹn náà wá wọ́n bẹ̀rẹ̀ sí jẹ̀pà yẹn níjọ́ kan ṣo nú ikún yẹn mo pa 6 nú ẹ̀ mo fi ipá pẹ́pọ̀ 2 lójoojúmọ́ láti ìgbà yẹn àdẹ̀rí nígbà tí ìbẹ̀rẹ̀ ti gbó tí òrẹ̀sẹ́pà ń bẹ àárí kún ládùúgbò yìí láti ìgbà yẹn àwa ọmọ Ògúnmògbó a kì í jẹ ẹ̀pà bàbá mi ló wà nínú píkṣọ̀ mi bàbá mi lélẹ̀ èmi lélẹ̀ ìyá mi lélẹ̀. wọ́n bí mi sínú Ifá ni Ifáyẹmí lórúkọ mi òun náà ni mo dẹ̀ ń ṣe dèní èmi ní àràbà ìlú yìí lénìí òun ní àwọn ọmọ mi náà ń ṣe Ifá jẹ́ nǹkan pàtàkì àtòrí ọmọ tó sunwọ̀n ṣe ni kò sí ìlú tífà ò sí ó wà Mẹ́kà ní Saudi Arabia ó wà ń bẹ̀ ó wà ní Jerusalem àwọn òyìnbó wa ń gba fáǹsì wọ́n wá ń gba fá lọ́wọ́ wa obìnrin wọn wá ṣòòṣà wọ́n gbé lọ ẹlẹ́rìí ìpín Ọ̀rúnmìlà ńgbà tó Olódùmarè ń ṣẹ̀dá Ọ̀rúnmìlà ló wà ń bẹ̀ nǹkan tó ń ṣe ń pè ní gbogbo nǹkan lọ́dẹ̀ ń pè ní Ifá àwọn àgbàlagbà máa ní Fatia inú Ifá ni Fatima inú Ifá ni nǹkan tó bá tilẹ̀ wọ́n ní Ifá jẹ́ nǹkan tó jẹ́ pé tí nǹkan èèyàn bá kù díẹ̀ káàtó tó bá débẹ̀ èèwọ̀ ó lè jẹ́ èèwọ̀ lásán ló máa sọ fún pé ǹlẹ́ o Ifá yìí ní kó má mu ẹmu o tàbí Ifá yìí ní kó má jẹ nǹkan báyìí o ó dẹ̀ lè jẹ́ pé nǹkan tó yẹ kó máa ṣe tí ò ṣe ẹlòmíì á lè tẹ̀fà fọkà ní gbọ́ o lọ máa mu sìgá o torí ire o sìgá máa mú o torí ire o máa gbé kóore wá fún ẹ o èmi tẹ̀fà fún ọmọbìnrin kùnrin kan nígbà tí mò ń tẹ̀fà ẹ ìyá ẹ sọ fún mi pé kí n sọ fún ọmọ òun kó má mutí o pé kó má mutí o mo ní ìyá mo ní mi kì í ṣe awolé kífá mo ní nǹkan tí Ifá bá sọ ni màá sọ fún ẹ nígbà tí mo tẹ̀fà yẹn tán Ifá yẹn ní kọ́mọ yẹn máa mutí mo ní lágbájá mo ní kó má mutí àmupara o ṣùgbọ́n kó má mutí díẹ̀díẹ̀ tó bá débi tán ti mutí yà síbẹ̀ kó fún wọn lówó tó bá ti fún wọn lówó kan rọtí kan máa mú ibi tó ti ń lọ tó bá wọn níbi tán ti ń mu ọtí tó mówó lẹ̀ tó ní ẹ̀rọ tí tó dẹ̀ jókòó tó ní ẹ̀fẹ́ mi náà nígò kan ní ẹnìkan wá ń sọ̀rọ̀ yìí pé òun dẹ̀ ń wá nǹkan kan o nǹkan báyìí lòun wá o bóyá ní nǹkan tẹ́ ń wá yẹn òun mọbi tó wà ó mọbi tó wà ó ṣe bí wọn dẹ ó wà ń lo òyìnbó lénìí jẹ́ tí ó bá lọ síbi ọjọ́ tí yẹn ṣé ó máa débẹ̀ ìdí tí Ifá sì jẹ́ ẹlẹ́rìí ìpín nìyẹn ọ̀rọ̀ Ifá nǹkan pàtàkì ni o gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí Ifá kan ó ní kò síbi tí ń bá gbé táyé mi ò ní dùn ó ṣe Ifá fún Sìnrín ń lọ sáàrin iṣu àtọkà gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí bíkíbi tẹ́ gbé wá ayé yẹn á dùn ń bẹ̀ Sìnrín wọ́n ní Sìnrín àárín iṣu tó ń lọ yìí àti gbàdo àti ọkà tó ń lọ yìí báyìí ẹ ṣe máa dùn bẹ́ẹ̀ wọ́n ní kí Sìnrín lọ ṣètùtù ó ṣètùtù ó rúbọ wọ́n ní kó ní oyin kó ní adùn kó ní èdè kó ní iyọ̀ ó ṣàṣe gbogbo ètùtù yẹn kó lọ bọ òòṣà ńlá ó wá bọ́ ó wá ṣe sàárà nígbà tó di lóru gbogbo nǹkan tó fi ṣe sàárà tó ń dùn yẹn òòṣà ńlá wá lọ kó sínú ara Sìnrín nígbà tí Sìnrín dé àárín iṣu ó dé àárín ọkà wọ́n mú ìgbàdo wọn jẹ ìgbàdo là ń pè lọ́kà o wọ́n ní ìgbàdo yìí máa dùn o wọ́n mú iṣu wọn sì wọ́n jẹ iṣu yìí máa dùn o ó wá forin àwòsẹ́nu ó ń kí aláyùn gbáláyùn aláyùn gbáláyùn òrìṣà jáyé rèmí ìdùn gbáláyùn àrìnàkórè àkòyà bí o ẹ̀ ní ṣiṣẹ́ ṣe o ẹ̀ ní ọkọ̀ ọba àdábà ò ní ṣáyín lẹ́sẹ̀ o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.